ọkọ mi kò bá mi lájọṣepọ̀ fún odidi ọdún méje ilé-ẹjọ́ ẹ̀ tú wa ká abilékọ Mariam ló rawọ́ ẹ̀bẹ̀ níwájú ilé-ẹjọ́. ìyàwó ilé kan abilékọ Mariam Abdullateef ti àdúgbò ìrèwọlédè nílùú Ìlọrin tí ṣolúìlú ìpínlẹ̀ Kwara ló ti wọ ọkọ rẹ̀ Abdullateef Tajudeen Gẹrẹrẹ lọ síwájú ilé-ẹjọ́ kọ́kọ́kọ́kọ́ kan tó wà lágbègbè sẹ́ńtà gbòòrò nílùú Ìlọrin pé kí ilé-ẹjọ́ náà tú ìgbéyàwó ọlọ́jọ́ pípẹ́ láàrin àwọn méjèèjì ká tó fẹ̀sùn kàn pé ọkọ òun kò bá òun lájọṣepọ̀ fún odidi ọdún méje gbáko. Mariam ọ̀hún sọ fún ilé-ẹjọ́ náà wípé òun ṣe ìgbéyàwó ní ìlànà mùsùlùmí pẹ̀lú ọkọ òun lọ́dún 2016 tí àwọn sì bí ọmọ tó jẹ́ ọmọ ọdún méje báyìí, tó sọ ọ́ di mímọ̀ pé ọkọ òun Tajudeen láti ọdún méje sẹ́yìn ni kò ti ṣe lọ́kọ-láyà pẹ̀lú òun mọ́, tó ní ó pa bẹ́ẹ̀dì tì fún òun láti ìgbà tí òun ti bí ọmọ àwọn tó jẹ́ ọmọbìnrin. Arábìnrin ọ̀hún tún ṣe àfikún rẹ̀ pé kódà ọkọ òun kò sùn inú yàrá kan náà pẹ̀lú òun débi wípé yóò ṣí òun láṣọ wò nígbàkigbà tí òun bá sì béèrè fún ìbálòpọ̀. Èsì tí ọkọ òun máa ń fún òun ni pé tí ìgbéyàwó náà bá sú òun yóò kó jáde nínú ilé rẹ̀. ìyàwó ilé náà ló wá rawọ́ ẹ̀bẹ̀ níwájú ilé-ẹjọ́ láti tú ìgbéyàwó àwọn ká kí ọkùnrin míì lè lẹ́tọ̀ọ́ sí i kí ó sì lè fẹ́ ọkọ mìíràn. Bákan náà ló ní ọkọ òun fi ẹ̀sùn kan òun wípé òun ń yànlè tí ọkọ òun ò sì fọwọ́ kan òun rárá, léyìí tí ó ń dààmú ẹ̀mí òun púpọ̀. Ọkọ arábìnrin ọ̀hún Abdullateef Tajudeen sọ fún ilé-ẹjọ́ náà pé òun ní àìlera tí ó ń bá òun fínra tí òun sì ti ń gbìyànjú àti tọ́jú àìsàn ọ̀hún láti ọjọ́ pípẹ́, eléyìí tí ò fún òun láǹfààní àti tẹ́ ìyàwó òun lọ́rùn, tó ní òun sì nífẹ̀ẹ́ ìyàwó òun. Bákan náà ni òun tún dúpẹ́ fún pẹ̀lú sùúrù àti ìfaradà rẹ̀, tó sọ ọ́ di mímọ̀ pé òun kò ṣetán láti kọ aya òun sílẹ̀. Onídàájọ́ Ahmad Ajumobi nínú ọ̀rọ̀ rẹ̀ ṣe lálàyé pé ìbálòpọ̀ jẹ́ nǹkan pàtàkì nínú ìgbéyàwó tí ò sì ṣeé fi ọwọ́ yẹpẹrẹ mú. Ajumobi wá gba abilékọ Mariam ọ̀hún níyànjú láti tún lọ mú sùúrù sí i tí ó sì sọ fún ọkọ rẹ̀ kí ó gbìyànjú àti lọ yanjú nǹkan tó bá wà láàrin wọn ní ìtùbínùbí. Ilé-ẹjọ́ ọ̀hún wá sún ẹjọ́ náà di 20 inú oṣù kejì ọdún 2025 yìí. Shakirat Arówólò Nurudeen ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Atótó Arére Online TV.